ọmọ Ẹ̀gbá o làjọkẹ́ adé ọmọ Ẹ̀gbá o lọ́mọ Bọ́láńlé ọmọ Ẹ̀gbá o làjọkẹ́ adé ọmọ Ẹ̀gbá o lọ́mọ Bọ́láńlé ẹ̀ka làjọkẹ́ o aya Ọlálẹ́yẹ ẹ̀ka làjọkẹ́ o aya Ọlálẹ́yẹ ẹ̀ka làjọkẹ́ ẹ̀ka Bọ́láńlé o aya Ọlálẹ́yẹ ẹ̀ka Bọ́láńlé o aya Ọlálẹ́yẹ ẹ̀ka Bọ́láńlé. Àjọkẹ́ adé o ìyá mi máa bọ̀ ní gbàgede okú ọdún ọmọ Bọ́láńlé okú yèdú o ìwọ tó ṣe tọdún ní ló ṣe tẹ̀mí sí lágbára oníbú ọ̀rẹ́ kùnú ní kò wọ́ òní kó màmá Ọláwálé màmá Motúnrọ́lá máa sàmì àṣẹ àbùkù ní kò wọ́ òní kábùkù màmá Dùnọlá o màmá Tẹ́níọlá ọdún ẹ lóde o ìwọ tó ṣe tọdún ní ló ṣe tẹ̀mí sí tówó tọmọta ikú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ òní dolówó àná ẹ̀yin tí Elédùmarè táráyé ń fẹ́ ìyá mi máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ kò nira ìbànújẹ́ ò ní wọlé tọ̀ ẹ́ wọn ò ní fòkú ọmọ ránṣẹ́ sí ọ ìyá mi ò ní pasán ò ní pòfo ìwọ ò ní bá wọn gbé bùdó ìyọnu láyé tó wá pẹ́pẹ́ lọ́mọ owó ṣe nílé àárọ̀ pèrègù gbódùn wọn yìí kánjú kú lọ́lẹ̀ Elédùmarè ò ní kánjú kú ìwọ máa bẹ̀ràn ọbẹ̀ ní bẹ̀ṣù àtẹlẹsẹ̀ a sì máa bẹ̀nà o àfẹ́pà lọ́mọ aráyé ń fẹ́ ná ọmọ aráyé ò ní fẹ́ ọ pa àdàgbà ó mu nítòsè àgbórá tòun ti gbìn tẹ́yẹ ológo ṣe bá pẹ́ ń gbó a máa dàbí èwe ni ìwọ máa dàbí èwe lọ lálá onígbọ́ rẹ. Àjọkẹ́ adé o lónìí mo fẹ́ gbalẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ Ẹ̀gbá mọ́lísà bí ọmọ agbóhùngbò àkàlà ìjámọ̀ lódì ẹ̀kí ọmọ amúdà pẹ́kọ̀rọ̀ mú pogun máráyè kò yọnu ọmọ epo ń pọ́rọ̀rọ̀ ajá ń rẹ̀ dẹ̀dẹ̀ ẹ̀kí ibi ni tó ní képo má pọ́njú òun lọ ọmọ abẹ́kọ̀lò jìjàkadò ẹwà máa gbọ́dù ẹnu mi ọmọ òrùlà ṣe é ka Àjọkẹ́ adé o ẹni ṣe lọ́sàn-án olúwa rẹ̀ ò ní màrà rẹ̀ lọ ọmọ òru ò mọ́ lọ́wọ́ ọmọ òru ò mẹ́ni pupa nínú bálọ̀ bàbá rẹ̀ ni ará ké màjòjò lọ́fà màjò gbẹ́rú ní ọmọ màjò gbẹ̀kọ́ ọmọ ẹrú ní ìsìnì ẹ̀kọ́ èé sí nìyàn ọmọ bó lè peku ó peku Àjọkẹ́ adé o bó lè pàrọ̀ ìkọ̀gọ́ nóòdò lọ gbọ́dọ̀ pánlé bàbá tó bí ọlọ́mọ Ẹ̀gbá mọ́lísà bí ọmọ agbòǹgbò àkàlà ọmọ wòmúwòmú lóró ó kúkú ké ọmọ Bọ́láńlé o ọmọ nàmúnàmú lóró ó kù orò tí ò bá kẹ́ wòmúwòmú yóò sì jẹni Bọ́láńlé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ àwọn gbókọ̀mù tiẹ̀ sábẹ́ ewé bàbá yín gbọ́n oko tiẹ̀ sábẹ́ olúmọ ṣebí torí ogun ni Ẹ̀gbá mo sẹ́yìn òrò kí n tó máa ṣẹ́tẹ́ egun mọ́nú. Àjọkẹ́ ó yóò dílé àwọn ọkọ rẹ̀ Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà orídìí ìṣáná ilé lọmọ ẹ̀rọ wa ti múná roko nínú ilé àwọn ọkọ tó fẹ́ ọ láya ni ìran Ìjẹ̀ṣà ní sí tòlótòló ẹrú bàbá wọn ní sí pẹ́pẹ́yẹ ọmọ wa o ọmọ obòkun Ìjẹ̀ṣà ní ọmọ olóbì kan wọ́wọ́ ti rí wọ́ ọmọ olóbì kan wọ̀wọ̀ ti rí wọ̀ èyí tó bá jẹ́ tẹni àwọ̀ sápò ẹni èyí tó bá jẹ́ tẹni àwọ̀ sínú pé ẹran búburú àríhùnmú jẹ Ìjẹ̀ṣà dúdú lẹ́gbọ̀n pupa làbúrò ọmọ olóbì ìṣèje ni wọ́n òṣèré ni wọ́n ọmọ olóbì ìṣẹ̀fà òṣèré ni wọ́n ọmọ olóbì ìṣẹ̀ndínlógún lé ọkọ tó fẹ́ ọ láya ni kékeré ọwọ́ wọn kì í mú kan yangan àgbàlagbà ọwọ́ wọn kì í mú ká bàbà bí wọ́n bá mọ bí èkùrọ́ tí òjú kóńkó ló lọ ẹja lọ fún Ìjẹ̀ṣà jẹ Ìjẹ̀ṣà kí ń jẹ kàbí iyán Ìjẹ̀ṣà tẹ́mi ilẹ̀ mi ò bá torí ẹ ní wá ohun tí mo bá wá torí ẹ ní lọ nínú ilé àwọn ọkọ tó fọ́ ọ láya ni Àjọkẹ́ adé o ti ṣọdún èyí náà èmi àdùfẹ́ ló ṣe tèmí sí ọmọdé òní mẹ́ja lódò kó má bọ́
àgbà òní mẹ́ja lódò kó má bọ́ òdì bọ́rọ́ lọ́wọ́ ọkú lé. Àjọkẹ́ Adé o ìwọ di bọ́rọ́ lọ́wọ́ kó òde gbogbo ilé rẹ̀ di bọ́rọ́ lọ́wọ́ kó òjijì. Ẹ̀dá tọ́kì ń dá wọn owó ò ní dá ọ. Ọ̀dá omi kì í dólókun ọlá ò ní dá ọ. A ní gorí iláká tó kálá ọmọ Bọ́lálé o a ní gùkọ̀ ká tó kákàn. Ìwà ta òṣùwọ̀n gbogbo ayé ní fẹ́ tata káyé fẹ́ sówó káyé fẹ́ sọmọ káyé fẹ́ sáyìíkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ olówó níyọ̀ ò ní dolóòṣì. Ìyá mi tètè rẹ bá ń já mo ní ọmọ mi kan ọmọ ní porí yeye èmi àdùfẹ́ ní porí rẹ. Tọ́ba níta ló ń dá bí ẹ̀dùn tọ́ níta ló ń rọ̀ bí òwe. Àdùfẹ́ ọmọṣẹ́wà lèmi ń jẹ́ lúmoró ni mí lúmàṣọ àjàngbòrò lógún màṣọ ọmọ àfigbóru ni nílé ológun Ẹ̀gbá ni mímọ líṣàbí ọmọ gbòǹgbò àkàlà.